olùgbọ́ ní Abu Fatima Òfíàrán àwọn náà ti wà níkàlẹ̀ láti máa tẹ̀síwájú nípa Tíbù Nábáwí tí ìwòsàn tí ń bẹ nínú ẹ̀sìn èyí tí í ṣe títí haram tí í ṣe èyí tí èyí ó fi ṣe tí yóò fi bá ìbínú Ọlọ́run ọba pàdé èyí tá a ṣe tó ṣe déédéé tí Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí tí òjíṣẹ́ rẹ̀ tó tọ́ wa sọ́nà nípa rẹ̀ tí ó fi máa jẹ́ oríire fún aláyé ń bí àti ní ọ̀la alikiyama òun náà ni à ń ti ń bára wa bọ̀ àti ń bá bọ̀ nínú àwọn ibi tí a bá dé òun náà ni pé àwọn èèyàn béèrè léyìí tó pọ̀ gan-an ni tí sọ̀rọ̀ díẹ̀ ó jẹ́ ká mọ̀ pé tọ́pìkì tí a wọnú ẹ̀ níjẹ̀ẹ́jọ́ ó ní í ṣe pẹ̀lú n tó àfẹ́ẹ̀tì bóyá ká ní 95% if not 97% ọkùnrin nínú ọgọ́rùn-ún ó yọ mẹ́ta péré lẹ́lẹ́mbẹ̀. So àìsàn yìí ń ti ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjà ni tí ń sì ń dààmú èèyàn gan ìpè kan bí ṣe ń wọlé ní jà kan lóríṣiríṣi àti lóníranran àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe ní èyí tí ó tún àwùjọ ṣe tí ó sì jẹ́ ní tí ó tó ọ̀pọ̀lọpọ̀ ní tí ń jẹ́ àwọn ìdílé kó sì jẹ́ àǹfààní fún wa náà ní ayé ń bì àti ní ọ̀la àlìkíyàmà níbi tá a ti fi kọ́ òun náà láti máa rí ní àṣálẹ́ yìí. Bismillah. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah amma ba'd. Adúpẹ́ fún ọba àlekè ọlá subhanahu wa ta'ala. Alhamdulillah. Àìsùn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn tó bá tún tẹ̀lé orí parí tí ó fi di ọjọ́ ẹ̀san. Gẹ́gẹ́ bí àlàyé wa tá a máa bọ̀ nípa pé nǹkan pè ní ìwòsàn ó wà ní ẹ̀sìn Islam. Ànábì fi rinlẹ̀ fún wa ó sì ṣàlàyé láwọn ibi tí a gbà rìn láti mọ̀ kò sí torí pé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà ní pé àti fẹ́ wúlẹ̀ àbí ká sọ pé à ń bọ́ra lẹ̀ kúrò ní ẹ̀sìn Islam ọ̀nà ìwòsàn jẹ́ kan bẹ̀. Àmọ́ gbogbo èyí tá a dé tá à ń lọ lọ́wọ́ la gbogbo nípa da'afu jinsiyya lílẹ̀ tí máa ń bá ọkùnrin ibẹ̀ la dé nígbà tá à ń sọ̀rọ̀ nípa kistul Hind. Agbègbè tá a wá dé wa ni a rí i pé lásìkò tá a wà yìí agbègbè yìí ni ó kálẹ̀ ó ka gbogbo ibikíbi pátá tí èsì orílẹ̀-èdè wa nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àìsàn yìí kálẹ̀ débẹ̀. Kí ló kálẹ̀ débẹ̀ náà ní nípa wípé ọkùnrin kò jẹ́ ọkùnrin mọ́. Ọkùnrin kò jẹ́ ọkùnrin mọ́. Ó ti di ẹni tá a fẹ́ pé bóyá òkú èèyàn bó bá dúró. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìwá ni nígbà míì ó lè jẹ́ pé láti kíá pé obìnrin míì Ọlọ́run kádàrá ó ní kinní kan tá à ń pè lọ́bùn rẹ̀. Ó lọ́bùn. Irú àfi bẹ́ẹ̀ yóò fi sábàbí yóò fi kó bá ọkọ rẹ̀ nípa àwọn tó yẹ kó mójútó nínú ìṣesí ara rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣẹ̀kú pé àṣàkíyèsí nípa tó wà ní súnnà rẹ̀ nípa wípé ìyà àwọn ààyè kan bẹ tá a gbọ́dọ̀ fákò nírun lára wa láti pé abíyá èékánná abẹ́ ó pẹ́ jù kọ̀rọ̀ kọjá 40 ọjọ́. Tí wọn abẹ́ obìnrin bá kún jù tí ò máa fa Ọlọ́run máa lò sáà láì pé kó ètè fi gba àwọn àìsàn wọlé sára obìnrin. Bẹ́ẹ̀ ẹlòmíì ìmá mójútó tí ẹ kó mójútó nínú kí bóyá ń wọ pátá àbí ń lo àwọn nǹkan mi ń wọ táìtì àwọ̀tẹ́lẹ̀ tí wọ́n ti pé ó yẹ kó ṣe tónítóní pọ̀lú rẹ̀ kò ṣe tónítóní pọ̀lú rẹ̀. Bóyá máa ń bẹnu lé pọ̀lú ọkọ kò nídìí kó mò ń wọ pátá àbí ń wọ táìtì tẹ́lẹ̀ dáhùn ìbọn àtọkọ ẹ̀yànjọ wà tí èsì ibi tí ẹ pẹ́ lómi ti lè rí. Àmọ́ nínú ilé ohun àti àbí ó lọ ta àbí ń ṣèkan ó dé òógùn tó gbé lọ tó gbé bọ̀ náà ní ó tún gbé bá náà kò sí pàmòra à ń wẹ̀ à ń ṣe gbáǹsàwò ìwọ̀n ń kó bọ́ pọ̀lọpọ̀ ọkùnrin.
yàtọ̀ sí pa sọ pé tí ilé bá kọ́ ṣẹlẹ̀ ìgbésẹ̀ tá a kọ̀rọ̀ gbọ́wọ́ gbé òní wípé ká lọ ilé ìwòsàn kan bá yẹ ara wa wò sí èsì pé a ní bóyá bí ìtọ̀ ṣúgà lára diabetes sáà ní fúnpá gíga sáà láìsàn ọkàn àbí kidney àwọn ọ̀pọ̀lọpọ̀ àìsàn míì tó lè farú nǹkan bẹ́ẹ̀ tí ó fa kọkùnrin kó dọ́dọ̀ obìnrin tí ó di wọn. a wá rí i pé influence pé kinní ń pọ̀ ń sì ń kárára ìgbà yìí pé àbó oògùn tá à ń lò kò fẹ́ ṣiṣẹ́ à ń lewé àtegbò kò fẹ́ ṣiṣẹ́ ló bá di pé à ń lọ mú mọ́kùmọ́. àwọn èèyàn já sí pé à ń lo tá à ń pè ní àwọn ìran tó máa mú èèyàn hún ríra ní ọtí oríṣiríṣi tó ì jẹ́ pé ẹ̀sìn Islam ní fáwọn mùsùlùmí ó kọ̀ fún ayẹyẹ a gbọ́dọ̀ débẹ̀. àwọn ọmọdé pé lọ́dọ̀ àwọn tá à ń pè ní àfà náà wọ́n tún máa fi ọtí ṣe ògùn fún yàn haram wọn gángan ń lò fún abizat wọ́n fi ń lo sẹ́ wọ́n ò jò sẹ́ wọ́n fi lò haram sí ni gbogbo tó bá ti lè jẹ́ nǹkan haram mùsùlùmí a gbọ́dọ̀ wá wòsàn débẹ̀ torí pé tá a bá wòsàn débẹ̀ tá a bá wò para bá yá parí wòsàn bẹ̀ ìsèdírájì ní ẹ̀tàn ni èyí ó jìyà rẹ̀ wájú ọlọ́ọ̀ba téèyàn bá tún wá rí wòsàn bẹ ẹ̀tún wa dúró ìyà tí ó tún jẹ. ntọ́nà báyìí sí dá lẹ́jọ́ tó fẹ́ ṣe pé lágbájá ọ̀rí wòsàn bẹ kínní bọ́ọ̀sì ẹgbẹgbẹ̀rún oògùn pẹ́pẹ́ mẹ́nu àkọọ́lẹ̀ kò ní lálàáfíà. nígbà tí wàá mọ̀ bẹ́ẹ̀ kí á ló fẹ́ mú apé túláàsì ara rẹ̀ gbọ́dọ̀ yá ni láàfin ara létí pé ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyá ńlá wa Aisha inú ìyàwó tí ẹ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ lẹ́yìn Khadija ìyá ńlá wa Aisha tó ní. tó ń ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀ yọ̀ǹda ọmọ fún tí ànábì ò mọ́ ọlọ́ọ̀ bá bẹ̀ ni àbí ò mọ oògùn tí ó sọ fún torí pé kò sínú àkọọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ pàrọ̀ náà tá a bá lóògùn lónìí àbá ṣàdúrà táwọn gbé tí ń béèrè òsì kí pé Ọlọ́run gbàdúrà rẹ̀ ọ̀tọ̀ níbi tó gbà sí ni kì í ṣe pé oògùn gangan ni ó fún yẹn ní àlàáfíà àbí ìwòsàn rárá àṣẹ ọlọ́ọ̀bá ni pẹ̀lú àdìsí wà ní Sahih tábà tẹ̀ sánà bí sọ̀bà sallallahu alaihi wasallam pẹ̀lú kó lè dá ìdàwà gbogbo àìsàn kọ̀ọ̀kan ló lóògùn àmọ́ gbà tẹ́ bá lóògùn tó bá ṣe é dá àìsàn fàbára á bí idhnillah àlàáfíà wà á dé pẹ̀lú ìyọ̀ǹda ọba aláàní kì í ṣe pẹ̀lú ìyọ̀ǹda ògùn ló fi jẹ́ pé wọ́n pé mo ti lògùn báyìí ẹni yóò ṣe kò ṣe Ọlọ́run kára pé yóò bọ́ láàmú ni ẹni tó lọ́n bá kára pé yóò bá láàmú ọwọ́ kan ni ó lè sì ṣe dédé yẹ kó ti wà nínú àkọọ́lẹ̀ tiẹ̀ àmọ́ ká lọ lo nǹkan haram tá à ń bá lọ ní ẹ má dì á lò kí wá ṣe bí ọ̀rọ̀ yìí nìkan á rí i pé àwọn amòmókùmó pọ̀ gan à ń fi ọtí kí àgbo à ń fẹmi funfun kí àgbo oríṣiríṣi àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí haram ni o. à ń fi ọtí kí àgbo ẹmu funfun kí àgbo gbogbo ẹ haram ni bájínátù gbogbo ẹ pátá kò dáa torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadith ẹ̀ ń bẹnu sahih sọ̀bíyù kan ló bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú sahih Muslim láti bá hadisi àgbẹ̀ sọ̀bíyù ní Tariq bin Suwaid al-Ju'fi annahu sa'ala nabiyya sallallahu alayhi wa sallam ó wá bí ànábì lè sallallahu alayhi wa sallam anil khamr nípa ọtí fana'ahu ànábì kọfù aw kariha aw an yasna'aha ànábì kọ́ra má ṣe o wọ́n bá ń po ọtí má ṣe faqala bá sọ innama asna'aha li dawahi mo máa ń ṣe li dawahi fún wòsàn sóògùn ayé lọ fẹ́ ṣe sákìní lù ló jẹ́ nǹkan haram sóògùn kí n lọ fẹ́ ṣe sákìní lù àwọn òkan bẹ tẹ́ pà nídìí ẹ̀rọ ìwọ́n wá yọnu ni ìwọ́n wá kìíní kan ni táwa pàdé gbogbo èèyàn náà lágbára lọ́ba. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sàbí wọn sọ fún apẹ́ náà pé asna'u li dawa'i mò ń ṣe láti fi ṣe wòsàn ni faqala sallallahu alayhi wa sallam ànábì bá sọ innahu laysa bi dawahin ànábì ní kì í ṣógun o walakinnahu da'un àìsàn gángan ló ń ga. àìsàn ní tó lọ fẹ́ fi gbé àìsàn kúrò lára. àìsàn ni ọ̀rọ̀ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún apá rẹ̀ ni pé àìsàn ni torí pé Abdullahi ibn Mas'ud ní Sahih Bukhari aban mu'allaq ní Sahih Bukhari tó sọ fún atẹ́lẹ̀ kí ló sọ fún pé inna Allaha lam yaj'al shifa'akum fi ma harrama alaykum ọlọ́ọ̀bá ò gbé wòsàn wá síbi tó ṣe ní haram fún wa gbogbo ọ̀nà tó bá ti á jẹ́ nǹkan haram ẹ má di á lò ó ẹ fi kìíní léyìí ẹ má di á lò ń ba ara jẹ́ ń ba àláfíà jẹ́ àtúnwá ń gba ìṣẹ́ tó tóbi níwájú ọlọ́ọ̀bá
wúlò kankan lọ́nà kankan. Hmm. Ẹ̀dí arìnà láàyè àwa ni akóbára wa, àwa là ń dààmú ara wa, olùfìtínà pé tí ẹ ká mójútó àmójútó. Kọba lè pẹ́ lákó sànù wa. Ibi àti wá lọ́sẹ̀ tó lọ ó nípa ọ̀rọ̀ nípa wípé ìyá kan béèrè àbí nípa ọ̀rọ̀ wípé ọkùnrin máa ń súnmọ́ obìnrin tí inú wa ń kan. Ìnìlá á sọ pé àwọn infection máa ń fà. Àbí tó bá súnmọ́ tínú ń rún. Inú rún infection máa ń fà. Kódà nǹkan tí mo kàn má ti súnmọ́ tó bá di pé ọkọ ti fọwọ́ kàn bẹ́ẹ̀ nínú bá bẹ̀rẹ̀ sí irun nínú máa rún mi. Àbí a sọ pé tó bẹ̀ bá láwọn àìsàn là. Àwọn ìran infection yìí pọ̀ gan. Staphylococcus ó pọ̀, àwọn ẹ̀jẹ̀ oríṣiríṣi ló pọ̀ gidi gan. Jẹ́ kí n máa ń dààmú obìnrin náà. Jẹ́ pé bẹ́ẹ̀ lọkùnrin ní mínú ìsì kan wàhálà tí ó lè para òun dìde mọ́. Èyí ni pé ọkùnrin náà lè kó lára obìnrin. Òun náà lè kó. Òun náà lè kó. Ibẹ̀ náà ni ó ti rí tẹ́lẹ̀ dààmú náà ló pọ̀ jù. Àṣepẹ́ ń jẹ́ pé bóyá Ọlọ́run nígbà tí wọ́n bí àwọn òbí rẹ̀ ní òun náà wà ní láti bẹ̀. Ẹnu máa ní láti bẹ̀. Àmọ́ àlápólé wá sí wò jẹ́ tó bá jẹ́ pé infection tó lágbára ẹni ìran tó bá wò jẹ́. Torí pé obìnrin tóbìnrin náà bá ní ọkùnrin máa ń súnmọ́, àkọ́kọ́ kì í wúrú obìnrin bẹ́ẹ̀ kọ́kùnrin súnmọ́ tó bá ní. Ara tiẹ̀ náà ò ní jí. Bẹ́ẹ̀ kó bá ti ní tó ti ṣe dáadáa, ara rẹ̀ náà ò ní jí. Bẹ́ẹ̀ ìmíì tí máa ń wá oyún, ọlọ́mọ kára oyún lè má dúró àbí kóyún máa dànù. Bọ́kọ bá fi tú láti súnmọ́ ìnira gbígbà tí ẹ pé ìnira kò sí gbádùn kankan tó ní orí mẹ́. Bó jẹ́ pé tó bá sọ ọkùnrin náà ti kú kalẹ̀ lẹ̀. Ikú tọkùnrin kalẹ̀ lẹ̀ ni pé kò ní máa ń parọ́ òun dìde, bó dìde gan yóò tún wálẹ̀ padà. Tó lè fà á. Ẹjọ́ ṣeré, ẹjọ́ ṣẹgbẹ́, ẹjọ́ ṣàwó, gbogbo yẹn tó bá wò sí kò sí nǹkan kan. Ẹ̀pẹ́ ọkùnrin tó bá dá pé bíyàwó bá pé òun àti ìyàwó ẹ ló wà nílé bí ẹ ti ní yàrá tí wọ́n lọ́tọ̀ tí ò sáwọn ọmọ ń bẹ̀. Ìyàwó pé dé ń jí orí ọkọ mi, ó wá bẹ́wù lẹ̀ àbọ̀bọ̀ pàǹtí ó wá rìn lọ erin bọ̀. Báyìí kọ́kọ́ tọ́lọ̀ máa ti kára tó ti dòkú tán yẹn kódà nígbà tí ń wo igi lásán ní òṣèré. Allahu Akbar. Àmẹ́ni tó dá pé kódà bó jẹ́ ìyàwó rẹ̀ pọ́n yẹn lójoojúmọ́ náà kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Àwọn tá a bá gbìyànjú láti pé ká wá àwọn nǹkan wọ̀nyí ọlọ́mọ ló sábì dáadáa. Òun ni pé tá a bá lè gẹ̀ẹ́tì orógbó tá a bá gẹ̀ẹ́tì kó pọ̀ díẹ̀. Atalẹ̀ funfun tá a mọ̀ sí zanjabil kó pọ̀ díẹ̀. Ayò tá a mọ̀ sí sọ́ọ̀mù tá a bá wà náà àlùbọ́sà ayò gálíkì tá a bá bú èpo rẹ̀ kádékò náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ òróǹbó kádékò náà wà ń bẹ̀. Tó bá já wà ń bẹ̀ ká gún gbogbo rẹ̀. Tá a bá gún gbogbo rẹ̀ á gùn dáadáa, á gùn á wà fún omi rẹ̀ jáde. Omi rẹ̀ tá a bá fún jáde ìyẹn ni wọ́n máa mú. Kò ní mú kọjá síbí kan náà lọ láàárọ̀ lálẹ́. Síbí kan pé náà ní láàárọ̀ lálẹ́ ẹ kà máa mọ̀ ọ̀nà kan nù. Ẹ dákun torí ara alé ẹ bá tuntun wí lẹ́ẹ̀kan sí. Á wá orógbó yóò pọ̀ díẹ̀. Ó dé ní. Atalẹ̀ funfun tá a mọ̀ sí ginger á wà. Náà ó di méjì. Á bu èpo orógbó wọn. Atalẹ̀ náà sì ni á ha èpo ẹ̀yìn rẹ̀. Àlùbọ́sà ayù á bu èpo tiẹ̀ náà. Ó di mẹ́ta. Á wà mú òrombó. Á wà gùn papọ̀ ọmọ bá ń ní láì bówó èpo láì fún mi rẹ̀. Á gùn gbogbo papọ̀ ó di mẹ́rin. Omi tó bá jáde ń bẹ̀. Òun ni ó kàn máa mú láàárọ̀ lálẹ́ síbí kan péré náà ni wọ́n mú. Kò sì nídìí kan gbé lélẹ̀. Ó péjọ mélòó kan. Ó kàn mú báyìí. Ọ̀nà kejì tá a bá rí atalẹ̀ pupa tá a mọ̀ sí turmeric. Àlùbọ́sà ayò. Kànáfùrù. Ó di mẹ́ta. Atalẹ̀ funfun. Ó di mẹ́rin báwọn. Á wá gé gbogbo ẹ̀ kéékèèké. Á wá dà sínú bíi 5 litre yóò pọ̀ díẹ̀. Á wá da omi sí àfẹ́rẹ́. Omi tí ó kún báwọn. Di bí ijọ́ kẹta. Lẹ́yìn ijọ́ kẹta ẹ̀dá àwọn ọmọlára kùtù yóò mú dédé short cup kan tí ò ju dédé sí 6 lọ. Ìgò tí wọ́n ń bẹ lórí kíní àwọn pé short cup òní wọ́n lò. Dédé sí 6 nù àárọ̀ alẹ́
tí máa ń lò Ọlọ́run máa ń lò sábàbí gan gidi gan Ọlọ́run máa ń lò tóbi bá wí pé bóyá àwọn nǹkan tí ń jáde lójú ara bóyá tí ń rùn àbí máa ti ń kàn nǹkan máa ṣe gbáǹsà òní. àbí gbà tọkùnrin bá bá a ṣeré tó di pé òórùn náà ń gbọ́ tí wọ́n ti fọ ara kanra. kànáfùrù wọ́n wá kànáfùrù kànáfùrù tán wá wà tí wọ́n ti wá bẹ́ẹ̀ bí síbí bíi méjì tán wá gbé omi 1 litre tán ṣe é tómi bá ti jiná wọ́n ti lọ kànáfùrù kalẹ̀ lẹ̀ wọ́n wá sọ wọ́n wá da omi gbóná lórí kànáfùrù àwọn adé mọ́lẹ̀ lẹ́yìn 2 hours ó ti parí ó ti ṣe lò. Obìnrin kan máa mú bí toilet roll àbí bí nǹkan míì tó yẹ kó ṣe fi nu ara tó mọ́ yóò kàn máa fi nu ojú ara rẹ̀. yóò fi ìbọnú rẹ̀ yóò máa fi nù. ó tán ọlọ́mọ ló sáàbì gidi gan. Allahu Akbar. ọ̀nà mìíràn fóbìnrin bẹ́ẹ̀ obìnrin efirin tá a wí lásán tó bá já tó ṣe é tó jẹná tí ń jókòó lé tí ń gba òru ẹgbàá tí wọ́n fi àgbo ó wúlò fún. inú Yorùbá lè ń gbọ́ yìí o. tó wúlò fún gidi gan. ó ṣe wá pé tí wọ́n yá pé ǹṣẹ́ lágbára lóògùn kí n lówó ká ra orógbó bẹ́ẹ̀ bí ẹyọ bíi 5 àwọn ke bottle water yẹn ká gun orógbó ká wá dàbẹ̀ bẹ́ẹ̀ kó kún lẹ́yìn ọjọ́ kẹta káwọn ọmọ dèdè síbí 6 láàárọ̀ lálẹ́ tẹ́lẹ̀yìn ni ó ṣe àwúlò fọkùnrin gidi gan mo nífẹ̀ẹ́ sàn ni ara mi fẹ́ tètè lé dáadáa ni kọ́kàn máa lò. orógbó ni o lágbára lọ. orógbó wá tó di pé a padà mẹ́nu kù nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin dé akọ́lọ̀ ọjọ́ ti lọ dé ọlọ́run bá sọ abáde ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́ọ̀bá. ṣé akramakumullah fún àwọn nǹkan tẹ́ ká lẹ́lẹ̀ fún wa yìí ṣé bọ́kùnrin náà bá ń lò tóbìnrin bá ń lò sọ́kùnrin náà lè lò ń bẹ́ẹ̀. àwọn èyí tọkùnrin lè lò mo sọ àwọn tẹ́pọ̀bìnrin kan lè lò náà nù mo ti sọ mọ́rọ̀ náà. jazakumullahu khairan. tó bá jẹ́ wípé bóyá àwọn tí lárúbáwá rẹ̀ ń bẹ ọlọ́run kára tó náà ṣe gan àmọ́ ọ́ìlì àwọn kan tẹ́pọ̀ lè mẹ́bẹ̀ àmọ́ kan bẹ ọkùnrin tí ẹ pé bóyá infection yẹn yóò tún affect nǹkan ọmọkùnrin rẹ̀ gẹ́gẹ́ tí ẹ pé bíi kòkòrò tí mo wá ń bẹ nǹkan ọmọkùnrin rẹ̀ tí ọ̀rá máa lé tí ó tún máa ta lọ́tọ̀ irú yẹn ni ó simple gidi gan àwọn kọ́ká lọ wá abatu sauda black seed ọ́ìlì rẹ̀ ká wà original rẹ̀ ká wà tá a bá ti gẹ́tì ẹ̀ yorùbá ń pe kíní kan ní ọ̀rọ̀ adẹ́tẹ̀ oje rẹ̀ sọ́la nídìí àgbà díẹ̀ àdà sínú black seed oil yẹn. ọ̀rọ̀ tí wọ́n ní ìgbọ̀rọ̀ kan sí ni lójú. yẹ wà ẹnu píye àgbà ọ̀rọ̀ tí àgbà oje tiẹ̀ náà àfi sí. oró tiẹ̀ náà àgbà. a wà fi oyin díẹ̀ àfi kan àmì ṣe papọ̀ èyí ti dúró. a wà wá àdídúdú yóò wà lọ́tọ̀ a wà mẹ́ńtọ̀ díẹ̀ àfi sí. a wà mísíkì pupa àlìmísíkì pupa ayọ̀ àfi díẹ̀ náà sí sẹ́rí tí ẹ ní àdídúdùn àti mẹ́ńtọ̀ àti mísíkì ìyẹn ní mo fi ra nǹkan ọmọkùnrin rẹ̀ lọ́kàn tó bá ti ní infection àti àfẹ́tì nǹkan ọmọkùnrin rẹ̀ gẹ́gẹ́ ó ti sún sí ní ojú ara tí wàá rí tí ẹ ní abájú sàwùdá àti oje ọ̀rọ̀ adẹ́tẹ̀ àti oje ẹnu ìyẹ àti oyan yóò máa mu síbì kan bẹ lákùtù àti lálẹ́ yóò máa mú lágbára Ọlọ́run gbogbo pé èèyàn lè súnmọ́ ìyàwó mi tí wọ́n ń fa àlè yíyàn àbí wàá fa ká lọ máa mu ọtí lórí para rárá ṣe rí àjìnà sáwọn nǹkan tí ẹ ká tó máa jẹ àwọn nǹkan bí èso tí wọ́n fa láwọn fítámì oríṣiríṣi lórí ń dáwọ́ kànáfùrù inú iṣẹ́ tí ń ṣe gidi gan ni nílẹ̀ lábá wá ẹyin wọ́n sì ń gbà lò fún irú sísẹ́mù báyìí á padà débẹ̀ lágbára Ọlọ́run à ń pè kíní kan ló bá ń dákàr wọ́n máa ń lò náà gidi gan torí pé nǹkan kan bẹ níbi ẹ̀yìn wa ìsìpánákọ̀ tẹ́ pé ó ń ṣiṣẹ́ lábá ń pè ní kàròbíyàtò dọ́àr ìmọ̀ lọ ṣiṣẹ́ bí ẹ̀lẹ́tíríkì tí ó gbé oní ó sẹ́ǹsì lọ síbi ọpọlọ wá síbi nǹkan ọmọkùnrin tó bá takú náà òun náà máa affect system gidi. níbi tí adé yìí àwọn aráalé wọ́n ti ń tẹ̀ ìgbàláyé wà fún ìbéèrè kan àbí méjì láti lé àwa tí a bá sì fẹ́ tún ètò yìí gbọ́ a lè lọ sí orí Facebook Markaz Dar Salafiyya Ọ̀fà àbá program ìbẹ̀ live tó ń lọ lọ́wọ́ báyìí
fún àwa tí a bá fẹ́ pè wọlé láti ilé studio line tí a pè sí òun náà ni 081-413-26576 tàbí 070-522-92260 lẹ́ẹ̀kan sí 08141-326576 tàbí 070-522-92260. Nínú Allah subhanahu wa ta'ala yóò san wá ní yóò san ní ẹ̀san olóore. Wa alaikum salam tó lára barakat. À ń gbọ́ yín, kí ni ìbéèrè yín? À ń gbọ́ yín kétékété, kí ni ìbéèrè yín? Oríbété. Tí àwọn ètò wa yìí ti ń lọ́sẹ́, gbogbo àwọn èyí tí a ti ṣe sẹ́yìn wá, tá a bá nídìí ká lọ bí tí a sọ lórí ètò Facebook yẹn ni àábà ń bẹ̀ Markaz Dari Salafiya. Nínú àwọn ọmọ ìyá tí wọ́n sẹ́ndì owó wọlé, wa alaikum salam tó lára barakat. Adúpẹ́, amina. Naam. Allah subhanahu wa ta'ala yóò pèsè ọmọ alálùbáríkà fún wa. Naam, wọ́n ní ẹni tí wọ́n bá ń wojú ọmọ, ń wojú Ọlọ́run, kọ́lọ́run ó bóun lọ́mọ. Àwọn nǹkan wo ló lè lò? Àtọkọ àtìyàwó. Àwọn tó bá yẹ kó ń retí pé ọmọ kan lọ sọ hospital, ní bá sọ pé ń ṣe torí pé ń tó lè fà pọ̀. Lára ọkùnrin, ó lè jẹ́ wípé àwọn ẹyin tí máa ń dọmọ lára ọkùnrin, ìmọ̀ kó mọ̀ tó àbí kó mọ̀ sí bẹ́ẹ̀ pàápàá. Hospital náà ti lè mọ̀. Lára obìnrin, ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn náà lè gẹ̀ẹ́tì láti bẹ̀. Tá bá ní kò sí kankan bẹ̀ lára méjèèjì, ìgbà rẹ̀ tó tí ò bá sì kan lára méjèèjì jẹ́ pé oyún ọ̀kan dúró lásán ni. Ìgbà la máa sọ pé kán wá black seed yẹn gan kan wà, turmeric, atalẹ̀ pupa kan wà, àlùbọ́sà ayù kan wà. Tá bá ti wá wọ́n lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tá bá lọ, wọ́n wá dà sínú oyin. Wọ́n bá sì dà sínú oyin, òun ni wọ́n máa jí mu láàárọ̀ lálẹ́. Ọ̀nà kan nù. Wọ́n sì lè wá àlùbọ́sà tá a máa ń jẹ. Àwọn àlùbọ́sà tá a máa ń jẹ yìí, wọ́n sè. Tá bá ti sè, wọ́n wá lọ. Tá bá ti wá lọ tán sè tán, wọ́n á máa mú láàárọ̀ lálẹ́. Wọ́n máa lò bẹ́ẹ̀. Lọ́dọ̀ Yorùbá, ewé tán máa ń pè ní ewé àkọ́kọ́ tán fi máa ń joyè ni. Wọ́n máa ń lò ó. Téèyàn bá mú tó gùn, ẹ̀ ní fomi sí, ẹ wá da oyin lé lórí. Ẹ̀rẹ́ bá di ibi ijọ́ kejì, kán máa mú bí síbí kọ̀ọ̀kan àárọ̀ alẹ́. Tàbí tí wọ́n bá rí rówó royin, kán gbó. Tán bá ti gbó, kán máa jí mu láàárọ̀ lálẹ́. Ká ní kò bá ṣàìsàn kankan. Àmọ́ bí wọ́n sì mọ̀ pé àìsàn bẹ́ẹ̀ lọ sí hospital tó lára obìnrin àìsàn pọ̀ gan tó lè ṣokùnfà rẹ̀. Wallahu ta'ala. Jazakumullahu khairan. Rí nǹkan olówó yìí bíbí ó ti régò ti wọlé. Salamu alaikum. Naam, kí ni ìbéèrè yín torí àsìkò? Naam. Naam. Ìgbà téèyàn dìde tán kò padà, àtọ̀ yẹn ò jáde sára ìyàwó, so ìgbà tó wá dìde tó ló wá rí pé ẹsẹ̀ wá ń jáde, àmọ́ ìgbà tó fẹ́ jẹ́ kó jáde kò jáde tó ìdìde. Naam. Wọ́n ní ọkùnrin tí ó súnmọ́ ara lé rẹ̀ tó wá jẹ́ pé ní ó ṣe nǹkan ọmọkùnrin ò wá, so ìgbà tó wá dìde tán ni nǹkan yẹn wá jáde, kò dà síbi tó yẹ kó dà sí, ó jáde tó lókàdé pé kíní kan jáde, lè ń jẹ́ kíni tí wọ́n lè lò sí. Bóyá ń ta lè sọ ní pé bóyá àwọn ò farabalẹ̀ dáadáa ni. Bóyá àwọn ò farabalẹ̀ dáadáa. Ta ní kò wá pàápàá nísìn, tí ò bá wá pàápàá, ìyẹn la máa ń fún ẹ̀ka lọ wá ewé tí wọ́n ń pè ní ewé ogbé orí àkùkọ adìẹ. Tá bá ti ríwèé ni, wọ́n ó gbó, tá bá ti gbó, kán da méèkì sí, kán máa mú. Àtọ̀ ó máa wá lágbára Ọlọ́run. Inshallah. A rí àwọn ọmọ ìyá náà, àwọn obìnrin tí wọ́n sẹ́ndì owó wọlé sí àkáǹtì. So kí Allah subhanahu wa ta'ala kó bá san wọ́n ní ẹ̀san olóore. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello, salamu alaikum. Salamu alaikum.
ẹ gbé rédíò yìí jìnnà síbi tí ẹ wà kẹ́ lè máa gbọ́ wa. Ẹ kálẹ́ à ń gbọ́ yín. Kí ni ìbéèrè yín? Kò sásìkò fún wa mọ́. Ó dà, ẹ ti gbọ́ àti gbọ́. Nọ́mbà tẹ́ ẹ lè pè sí 08074316479. Lẹ́ẹ̀kan sí 08074316479. Nọ́mbà Sheikh, nọ́mbà àwọn gangan nìyẹn. So ẹrú Ọlọ́run tí wọ́n ń sẹ́ndì owó àrí owó yín o. Allah subhanahu wa ta'ala yóò gba lẹ́san fún yín láyé bí àti ní ọ̀la àlìkíyámà. Ọmọ ìyá tó bá tó fẹ́ sẹ́ndì náà láti dá sí ètò yìí. Àká nàmbà tá a sẹ́ndì owó sí ni 122-572-7608. Markaz Dari Salafiya Ofani ní Zenith Bank. Lẹ́ẹ̀kan sí 122-572-7608. Markaz Dari Salafiya Ofa Zenith Bank. Ní rí mọ́jú báyìí lọ. Àbí Allah subhanahu wa ta'ala kó dáhùn kó tún sọ ẹ̀mí wa sí di ọjọ́ mẹ́jọ. Kó sì bá lékún àlàáfíà ustaz àti gbogbo àwọn ọmọ ìyá ní àpapọ̀. A kí láti ẹnu gbogbo ọmọ ìyá lápapọ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn sheik. Nǹkan ó rí bí iye táwọn kan jókòó tì tí wọ́n sọ di ọ̀rọ̀ tó yẹ pé ní wọn ò fẹ́ lè kọ́ ọmọ tán bínú. Òní wọ́n júlẹ̀ ní orí atẹ́gùn yìí. A kí yín pé jazakumullahu khairan. Allah subhanahu wa ta'ala yóò san yín ní ẹ̀san olóore àti ẹnì kọ̀ọ̀kan wa. Sheikh wa Bashir bin Abdulgani Abu Fatima, kí Allah subhanahu wa ta'ala kó bá lékún àlàáfíà ara gbogbo wa pátá àti iman àti kó lè gbé wa ká. Lórúkọ tèmi àti gbogbo wa tá a wà nílé ẹlẹ́rọ àgbàgbé Abdulsalam Rafiu Kayode the Samtech, akí gbogbo